káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. ìbànújẹ́ ò ní kàn yín o mi ò ní kàn yín pápápá ni mo fẹ́ ṣe. ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá fún akọ iṣẹ́ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n mú, but unfortunately Fulani nìkan la rò pé wọ́n ń jìyàn gbé, kì í dẹ̀ tún ṣe kàyéfì fúnru wa tọ́ra ti mọ̀ wípé kò sẹ́yà tí ò jìyàn gbé. Yorùbá pọ̀ nínú ajínigbé, ọmọ Delta pọ̀ nínú ajínigbé, ẹ̀yà Ìgbò pọ̀ nínú ajínigbé, Haúsá ń jìyàn gbé, Fulani ń jìyàn gbé, kò sí ẹ̀yà tí ò jìyàn gbé. So kò fi jẹ́ kí lè ọjẹ́ kàyéfì dàbí alára. Ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n kó yìí ń lọ jẹ́ pé wọ́n ọmọ Yorùbá lọ́pọ̀ nínú wọn. Ọmọ Yorùbá ń lọ́pọ̀ láàrin wọn. Láti wá ṣe èyí sí Ọlọ́run. Wọ́n béèrè lọ́wọ́ wọn, owó tẹ̀ ń pín bẹ̀ kí lẹ fi ń ṣe? Wọ́n láwọn fi ń ṣe fàájì tí ó bá yé wọn jẹ́. Can you imagine that? Fàájì tí ó ṣe kí ni fàájì tí ó bá yé wọn jẹ́? Ká má lo àmì fàágùn lórí ètò yìí lónìí, ó ní pé a máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ajínigbé ọ̀hún o, ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Àjọ béèrè níbo lẹ́rù orílẹ̀-èdè yìí ti wọ́ wá, tàbí kádẹ̀ tó ń sọ fúnra wa pé yóò di àmọ̀ràn bí ní Ọ̀yọ́ bá a bá láàmọ́ bí tó ti wọ́ wá, torí pé ojú láì nírú ẹnu láì níyọ̀. Ẹ má ti rẹ́ ìkẹ́ ìyàwó ọdẹ, ó yẹ kó mọ̀ pé kan ó tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ bá a bá ń tara wa lóko. Ebi àtìṣẹ́ pẹ̀lú ń tó ṣẹlẹ̀ yìí, ọ̀kánjólè ó pẹ̀lú ẹ̀ dáadáa, because ọ̀pọ̀ nínú wa náà lè bí pa tíṣẹ́ iṣẹ́ lábẹ́ bó ti wá wù kí ìṣẹ́ ọṣẹ́ wa tó. A padà rántí orúkọ ẹbí, a rántí orúkọ ìdílé wa, pé orúkọ yìí o torí wa kọ́ ló ṣe bẹ̀rẹ̀, orí wa sì kọ́ ló ti bẹ̀rẹ̀, kò wá yẹ kó dópin láti orí wa, kò yẹ kó parí sórí wa, ó yẹ ká fi ilẹ̀ fún àrọmọdọ́mọ wa. Lóòótọ́ ibi àfojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ́ẹ̀ lọ mọ́, ìyẹn túmọ̀ sí pé ó kọ ẹbí tí ń sọnù láàrin ìran káàárọ̀ oòjíire, very very unfortunate. Ó kọ ẹbí tí ń sọnù láàrin wa. Now àwọn ajínigbé yìí ń tó tì wọ́n débẹ̀ á gbọ́, nǹkan bá débẹ̀ iye iṣẹ́ tí wọ́n ti ṣe, iye tí wọ́n ń pín á gbọ́. But like I said, oríṣiríṣi nǹkan ni máa ń tìyàn débi nǹkan. Bọ́bìnrin bá jáde kó ń lé ọkọ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ yọ sọ reason. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa, kò sí eléyìí tí ó sọ pé òun ọ̀mọ tó lè ń kúrò ń bẹ̀. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa, ó lè pọ́kọ òun yìí súnmọ́, ó lè pọ́kọ ọmọ ń nà ó, ó lè pọ́kọ òun ò tọ́jú àwọn ọmọ, ó lè pọ́ òun ọ̀rọ̀ ọmọ bí fún un lọ́jọ́ ọmọ màtírìtò, ó lè pọ́kọ ń fẹ́ yàwó léhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni Yorùbá fi sọ wípé ṣé la parọ́ mọ́ èbùsùn jẹ, àkàndọ̀rọ̀ Awíkonko. Àwọn ajínigbé yìí àtàwọn akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, oró tí wọ́n ti mú báwọn èèyàn, ìyà tí wọ́n ti fi jẹ àwọn èèyàn, ìdààmú tí wọ́n ti kó báwọn èèyàn, kò ṣeé máa fi ẹnu sọ. Ẹni ọkàn lọ́mọ, búburú ò ní kàn wá,
ní ká jọ gbàdúrà. So like I said, là ń mọ́ fàfà ìdí igi là á bá ni ń ó fi ṣe lílé tó túmọ̀ sí wípé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Kìnní kan ló wà, bọ́yá èèyàn ń fẹ́wọ́, bọ́yá èèyàn ń jínigbé, bọ́yá èèyàn ń wà láabi, ọjọ́ kọ́jọ́ tọwọ́ bá ti bà á náà ni ó dá gbogbo tẹnu ẹ̀ lẹ̀. Ọjọ́ kọ́jọ́ tí wọ́n bá ti mú náà ni ó máa ka bòròbòrò, àṣírí kan kò sí ń bẹ̀ mọ́. Oríṣiríṣi microphone ni ó máa pàdé lẹ́nu ẹ̀ ńgbà tí wọ́n bá ṣàfihàn wọn. Ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kì í fojú aṣebi, tí ń fojú aṣebi hàn, tó yẹ jẹ́ wípé béèyàn bá ń ṣebi ọjọ́ kan náà làṣírí ó tú síta. Ńlá fi pé púrọ́kì níyì bí rọ́bà já ní tán ìtẹ́ ní mú wá, wọ́n wá nírọ́ lè sáré fógún ọdún jẹ̀lẹ́ńkẹ́ ló tọ́ ba lọ́nà. Wọ́n lọ́jọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ìnìtò lóhun. Eléyìí ni ọ̀rọ̀ àwọn ajínigbé yìí. Ọ̀nà tí mọ́lẹ̀ ẹ̀ka lẹ́sà ayére ti mú olóko wọn ńgbọ́ ọ̀nà sì mọ́lẹ̀ táyéré mólóko. Kò sí nǹkan méjì ju kẹ́ bí ará ọ̀rẹ́ wọn kí wọ́n mọ irú iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ tán yàn láàyò. Àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ inú ilé kan náà kí wọ́n rí i pé orúkọ ọ̀ràn àwọn ó bàjẹ́ débì kan, bóyá wọ́n mọ iṣẹ́ tí wọ́n ń ṣe, bóyá wọn ò mọ̀. Mo fẹ́ràn Yorùbá pọ̀, wọ́n ti ṣàpèjúwe gbogbo ìrìn àjò ayé wa, àwọn baba ńlá baba wa ti ṣàpèjúwe rẹ̀, ọ̀rọ̀ tí ó bá mu. Wọ́n ní asáré lówó ń bẹ lọ́nà ogun, apọ̀sẹ̀sẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà, bọ́pẹ́ títí ń ó lówó olúwa rẹ̀ ń bẹ lábàtí jẹ̀sùnsu. Ẹni tí ń jìyàn gbé, ẹni tí ń jalè, ẹni tí ń gbé sùmọ̀mí, ẹni tí ń lé àjò owó káàkiri, asáré lówó ni, ojú ogun ló sì wà. Ẹni tí ń lé àjò owó káàkiri ó lè rówó ọ̀hún, ó lè bákú pàdé. Ẹni tí ń gbé sùmọ̀mí ó lè jẹ lọ, ó lè bákú pàdé. Ẹ ń fẹ́ lọ ká onílé mọ́lé, ó lè jẹ lọ, ó sì lè bákú pàdé. Ṣẹ́ntì ń dẹ̀mí ọmọlàkejì ẹ̀ légbodò, bọ́pẹ́ títí owó padà bá ru wọn náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni táwọn èèyàn yìí kí n má dá yín lágara púpọ̀. Òye yé mi pé àwọn èèyàn mi ti bá ń wọlé, wọ́n mọ̀ bá mi pín prógráàmù yìí, ẹ má jẹ́ ń wulẹ̀ fi eléyìí dá yín lágara. Good evening sir, good evening ma. Mi ò ní wá yín tí o, ẹ ní wá mi tí o. Gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀, ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ṣe pàtàkì láti fi sòdiwọ̀n ìgbésí ayé wa, torí tiwa nìkan kọ́, torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Àwọn àlàyé táwọn tó bí àwa máa ń ṣe fún wa nípa iṣẹ́ láabi, ìwà láabi tí máa ń lé wa jìnnà ń bẹ̀, mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí lónìí ń sọ fáwọn ọmọ wa pé kò dáa? Mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí ń sọ fáwọn ọmọ wa pé kí wọ́n rìn jìnnà sí, tàbí tá a mọ́ nítọ̀ wọn? Ọmọ yín ọ̀sàgbàfọ̀ ó ń kaṣọ wálé, ẹ rójú olè ẹ̀ mọ́ ni. Ọmọ yín ṣe yahoo, ẹ lówó ìran bàbá yín tó wà lọ́wọ́ èbó ní bá yín gbà. Àgbà tí ọ̀kẹ́ ń tọ̀ sọ̀rọ̀ yóò kẹ́ tán sáré, àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ á kẹ́ tán sáré. Dádì, ẹ ò mọṣẹ́ tọ́mọ yín ṣe, ẹ̀dẹ̀ ń gbà mọ́tò, ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé, ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé, ẹ rójú olè ẹ ò mú ní. Pápápá ẹja sáré gbọ́. What was your friend? My granddad. Èèyàn méjì péré náà ni. Èèyàn méjì lẹ kidnap. Bẹ́ẹ̀ni òyìnbó kan àti journalist kan. Ibo lẹ ti kidnap òyìnbó yẹn? Ìbàdàn ni. A lọ kidnap ni. So kidnap ni, kidnapper ni. So àwọn la máa wà pẹ̀lú wọn nínú gbó.
tó bá ti gbé wá máa gbé fún wa máa gbé wá fún wa máa wà pẹ̀lú ẹni ẹnu gbó. ẹ gbọ́ sẹ́ táwọn ń ṣe báwọn kan bá ti lọ jíyàn gbé àwọn ni ó dúró tó ń tọ̀ sínú igbó. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. tó bí ẹni mélòó tẹ́tí pa. àti pa ẹnì kankan. gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe. kọ́lọ̀ ń ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù máa pe àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí club a máa lọ ṣe fàájì kọ́lọ̀. torí bọ́ fẹ́ ṣe fàájì ó fẹ́ lọ club torí ẹ̀ ló ṣe ń wówó kíákíá náà ṣe jọ ń bá wọn jiyàn gbé wọn á béèrè ransom lọ́kàn wa a ní lọ́kàn pé Fúlàní nìkan ní jẹ́ àwọn èèyàn gbé ńlẹ̀ wa láì mọ̀ pé àwọn ọmọ wa gangan wọ́n pọ̀ nú ẹ̀. mo mọ̀ pé ṣé kidnapper ló ń ṣe bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wà ó pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi ọjọ́ yẹn náà tó mú kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba 3,000 pé kí ni wàá ní owó yẹn kéré àti bẹ́ẹ̀ ló ti bá mi jà ní kó ti pè mí mọ́lá àti ríra àfìgbà tí mo dẹ̀ dédé rí ọlọ́pàá tó dé tó wá gbé mi ní pé mo ra oúnjẹ fún kidnapper máa ní àmì ò mọ̀ pé ọjọ́ tó ti sọ fún mi àtọjọ́ náà láti. ara wa náà ní ń ra oúnjẹ lọ fún wọn nínú igbó kálukú ti ní róòtì ẹ̀ tó ń play kálukú ti ní pàṣẹ́ntéèjì tiẹ̀ tó ń gbà nínú ransom. jàlá àti sọ wọn pé mi ò fẹ́ wàhálà fún un láì fara mi ń pé torí mi ò ní bàbá mọ̀ kó sẹ́ni tó fi. orúkọ mi Jacob Onokracy. kí ni orúkọ. Jacob Onokracy. ọmọ ọdún mélòó ni ẹ. 33. ọmọ 33 years. ọmọ olúbo. ọmọ Delta. ọmọ olúbo. ọmọ Delta State. kí lóhun tó gbé débi. a lọ kidnap ni so kidnap ni kidnapper ni so àwọn ọlọ́mọ máa ń wà pẹ̀lú wọn nínú igbó tó bá ti gbé wá máa gbé fún wa máa gbé wá fún wa máa wà pẹ̀lú ẹni ẹnu igbó. tẹ bá sì wà pẹ̀lú ẹ̀ ńkọ́. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. tó bí ẹni mélòó tẹ́tí pa. àti pa ẹnì kankan. ẹni mélòó lẹ ti gbé. bí èèyàn márùn lọ ti gbé wá nú ọdún yìí náà ni tàtijọ́ inú ọdún yìí náà ni àtijọ́ mo ti ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. ọdún yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. ó yẹ tọdún mélòó tó ti ń ṣe. mi lè sọ ọdún yìí ni. ó ti ń ṣe látọdún 5 bọ̀tẹ́ bá rí nírìísí ẹ̀ Ọlọ́run ṣàforíjì wa astagfirullah mi ò rí yàtọ̀ kan dàbí alára nínú ìgbésí ayé wọn ó túmọ̀ sí pé ọmọ pátán mọ́ náà tán náà ni wọ́n bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì. God bless you sir, God bless you ma. bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì nítọ́rọ̀ òfin bá kọ́bọ̀ lọ́wọ́ wọn ni wọ́n tó fi ń wà motivated láti ṣe sí i. kò síjọ́ tí wọ́n rò wípé ìwọ̀nba táwọn ṣe yìí ti tó iṣẹ́ táwọn ṣe yìí ọ̀dà kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ ká máwọn lọ́wọ́ kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ mú àwọn nídìí ẹ̀. wọ́n wà motivated day in day out wọ́n dẹ̀ ń ṣe lójoojúmọ́ ọkàn wọn dẹ̀ balẹ̀ wọn ò tiẹ̀ rórí wọn ò ní lọ́kàn rí pé ọwọ́ pálábà àwọn lè ṣégi. mo ṣe bá wọn ṣiṣẹ́ o. ọdún 5. tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bí èlò ni ìwọ máa ń gbà. ìgbà mi máa ń fún mi 600. 600,000. 600 what. 600,000. ìgbà mi máa ń fún mi ní 800,000. báwo ló mú tí iṣẹ́ kí ni wọ́n ṣe tẹ́lẹ̀ kó tó darapọ̀ mọ́ Bọ́lájí. iṣẹ́ oko ni mò ń ṣe. iṣẹ́ oko. bẹ́ẹ̀ ni. kí ló wá dé tó fi ṣiṣẹ́ oko mọ́ tó fi ń bá wọn jíyàn gbé. mo ń ṣiṣẹ́ oko yẹn náà lọ mo ìnáko náà mo lóko tí mò ń dá fún ara mi. ọmọ mélòó ti bí. ọmọ 3 ni. ṣiṣẹ́ kidnapping náà ló fi ń bọ́ wọn. irọ́ o kò ń ṣiṣẹ́ kidnapping o. ìyàwó ẹ̀ ń kọ́. ó wà. ṣé ìyàwó ẹ̀ mọ̀ pé iṣẹ́ kidnapping ló ń ṣe. irọ́ o kò mọ̀. kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí. kíjọba ṣàánú mi. Can you imagine níbi tí wọ́n bí mi nújù ń bẹ̀ nù gbogbo ṣe bí ṣe kà wọn ò ní rántí pé ó yẹ kẹ́nìkan ṣàánú àwọn òun gbà tán bá bẹ̀rẹ̀ tán bá ń ṣe tí bá ń dùn mọ́ wọn o
ńgbà tó ń bá wọn jiyàn gbé ẹ ṣàánú onítọ̀hún o tẹ́ fi ń gba ransom o ńgbà tó ń bá wọn pinwó ẹ ṣàánú onítọ̀hún o iye tẹ́ fẹ́ gbàlẹ́ ń gbà lọ wọn kẹ́ tó release àwọn ẹni ẹlẹ́ni ṣe release wọn pé ṣùgbọ́n ní ìṣètò pálábá ṣégi òun bẹ̀bẹ̀ fáánú kíjọba ṣàánú rẹ̀ Sẹ́ríkì Àdínì ni. kọ́ ṣàánú mi kọ́ ràn mí lọ́wọ́ mi ní ṣe mi irú ẹ̀ ò ní wáyé mọ́. God bless you. sínkọ mi kò sínkọ tí wọ́n fẹ́ rí gbà nú ẹ̀ náà kíjọba ṣàánú mi. kí ló ti rí gbà ń bẹ̀ tẹ́lẹ̀. orúkọ mi ni Jacob Onokrese. Henry Gaga lórúkọ mi. ọmọ ológbó. ọmọ Delta State. Delta ló náà. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 29 years ni mí. 29. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ bọ́ọ̀lù ni mò ń ṣe kórìdìkò mo darapọ̀ mọ́ iṣẹ́ kidnapper. kí ló wá gbé débi. iṣẹ́ kidnapper náà ló gbé mi débi. ó ní túbọ̀ tó ti bá wọn fún wa. ọdún yìí 2022 làwọn wọ́n gbé Kẹ́nì Ìjẹ̀bú àwọn Ifá ni wọ́n gbé èèyàn bíi méjì wá fún mi. so orí kẹta òun ni wọ́n fi mú wọn. ọdún 2023 mi ò ṣe nísìn mo fèsì iṣẹ́ mi. ọdún yìí ni mo ṣẹ̀ṣẹ̀ tí wàá pè mí again. bẹ́ẹ̀ tẹ darapọ̀ mọ́ àwọn ẹ̀gẹ́. mo ṣe yẹn ń bá àwọn Bíọ́lá. wọ́n ti introduce ẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bá wọn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó drop ẹ̀ ó tó wá wò pé iṣẹ́ tó ń ṣe òpé tó ó tó wá rí darapọ̀ mọ́ wọn can you imagine. àwọn Bọ́lájí ọdún yìí náà mo ṣẹ̀ṣẹ̀ ń bá wọn ṣe. tí o bá ti lọ tó bá ti jíyàn gbé bẹ́ẹ̀ yẹn bí ìlò ni wọ́n máa ń fún wọ. ìgbà míì máa fún mi ní 400,000 ìgbà míì 500,000 ìgbà míì dẹ̀rẹ̀ máa fún mi ní 800. gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe. kọ́lọ̀ ń ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù máa pe àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí club a máa lọ ṣe fàájì kọ́lọ̀ ń ṣàánú ni. ìyàwó ẹ̀ ń kọ́. ìyàwó mi wà. ọmọ mélòó ti bí. ọmọ ẹ̀yọ̀kan ni. ṣé ìyàwó ẹ̀ mọ̀ pé ó darapọ̀ mọ́ àwọn tó ń jíyàn gbé. rárá iṣẹ́ bọ́ọ̀ mi nìkan ló mọ̀ plumbing work iṣẹ́ bọ́ọ̀ mi nìkan ló mọ̀ pé mò ń ṣe kò mọ̀ pé mò ń ṣe irúṣẹ́ báyìí. ṣé ìyàwó ẹ̀ ti wá mọ̀ pé wọ́n ti gún ẹ báyìí. wọn ò tí mú mi wọn ò jẹ́ ń pè látọjọ́ yìí. kí ló korúkọ rẹ lẹ́ǹkan sí. Henry Gaga lórúkọ mi. Henry Gaga. kíjọba ṣe fún ẹ. kíjọba ṣíjú àánú wò mí tí bá bọ́nú ilé irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. tíjọba bá jẹ́ kó o bọ́nú eléyìí á jẹ́ pórí ìjọba ò gbénu. wọ́n ń jí gbé yẹn mélòó ni wọ́n ti pa ń bẹ̀. kò sẹ́nibọ̀dì tó pa wọ́n máa ń fẹ́ everybody lẹ̀ ní wọ́n máa ń fi wọ́n lẹ̀. Abi Ogun bá ń wò. ọmọ olóbo ni ẹ. ọmọ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 29 years ni mí. kí ló gbé débi. ọ̀rẹ́ mi ló gbé mi dé ibi báyìí. now ọmọ 29 years kí ló ń lé kí ni ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ó dájú kìtìkìtì wẹ́lu lọ kìtìkìtì wẹ́lu lélẹ́yìí. babaláwo lèmi ń ṣe. babaláwo ló. bóyá ìdíjọ́ kan nìyẹn ó pè mí tó ló máa mú kọ́sítọ́mà wá fún mi láti Èkó bóyá ìdíjọ́ kan nìyẹn bóyá pè mí ẹ̀ ń pé kí n bá àwọn oúnjẹ wá sí expressway mo wá bá ra oúnjẹ lọ ìgbà tó tún di bí ìjọ́ kẹrin ó tún pè mí pé n bá àwọn oúnjẹ wá mo tún wá bá ra oúnjẹ yẹn lọ ìgbà tó mi dẹ̀ bá ra lọ after that ó wá mú kọ́sítọ́mà kan wá fún mi wẹ́dà lẹ́nu yẹn wọn abẹ́ ẹni ṣe máa náà sẹ́ẹ̀dì bí tí mo bá ra oúnjẹ wá ń pa iṣẹ́ wò lẹ ṣe ń bẹ ló ṣe sọ fún mi pa òun ò lè parọ́ fún mi pé iṣẹ́ bọ́ọ̀ lòun sọ fún mi tẹ́lẹ̀ pé òun ṣe ń pé ṣùgbọ́n òun ṣiṣẹ́ kidnapper máa ní pé ká ní mo mọ̀ pé iṣẹ́ kidnapper ló ń ṣe bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wá o pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi ọjọ́ yẹn náà tó mú kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba 3,000 pé kí ni wàá ní owó yẹn kéré àtìgbà yẹn ló ti bá mi jà ní kùtì. ẹni tó ń jiyàn gbé tí wọ́n ń fún ní 400,000 naira 800,000 naira 700,000 naira ìjọ tó gba 1 million tàbí jù bẹ́ẹ̀ lọ kò sọ fún wa bó ló ṣe wá fúrú èèyàn bẹ́ẹ̀ ní 3,000 naira tí ó wàá jọ lójú 3,000 because kọ́sítọ́mà tó rò kó mú wá kò mú kọ́sítọ́mà wá torí àánú ṣíṣe o ó mú kọ́sítọ́mà wá bọ́ yẹ owó ń tọ̀ ń lù ní jìbìtì bóyá òrówó gidi gbà lọ́wọ́ ẹ̀ and who knows bóyá àwọn náà ló ń tọ̀ ń jìbìtì bóyá òrówó gidi gbà lọ́wọ́ ń tọ̀ ń
ṣùgbọ́n tó jẹ́ kó mọ̀ tó wá fún 3,000 naira 3,000 words àbí 300,000 ló ń sọ ni. onímọ̀ láti ríra àfìgbà tí mo dẹ̀tẹ̀ rí ọlọ́pàá tó dé tó wá gbé mi ní pé mo ra oúnjẹ fún kidnapper máa ní àmì ò mọ̀ pé ọjọ́ tó ti sọ fún mi àtọjọ́ náà láti jà láti sọ pé mi ò fẹ́ wàhálà fún láì fara mi ní pé torí mi ò ní bàbá mọ̀ kò sẹ́ni tó fẹ́ bá mi sáré ní pé mi ò fẹ́ wàhálà fún láì fara mi àtọjọ́ yẹn ló dẹ̀ ti lọ ní kò ti pè mí mọ́ láti sọ̀rọ̀ mọ́. ẹni babaláwo ni. bẹ́ẹ̀ni. àwọn olè wa ń ṣoògùn fún. àwọn tó ń ta ọjà ni mo máa ń ṣe oògùn fún àwọn tó ń ta ọjà ni mo ń ṣoògùn fún pẹ̀lú oníṣẹ́ ọwọ́ ni mo ń ṣe oògùn fún. bẹ́ẹ̀ sọ gbogbo wọn tó wà bẹ́ẹ̀ lọ sọ pé ẹ ti ṣoògùn fún àwọn gbogbo wọn kidnappers. mi ò ṣoògùn fún wọn rí eléègan fúnra ẹ̀ gan orílù kan ló bọ́ lọ́dọ̀ mi rí mi ò ṣoògùn fún rí. ìwọ tán borí lọ́dọ̀ ẹ ò lè borí ara ẹ ni ìwọ gangan tán borí lọ́dọ̀ ẹ orí ti ẹgún òṣùwọ̀n orí ti ẹgún ọ̀dá orí ti ẹgún ọ̀sọ́rí orí ti ẹgán takò ọ́ ẹni tí ń borí fún yàn orí ò gbé òun gangan Yorùbá sì lórí ló tá lásán bá ròkun ńgbà tó rí ń gbé níbo lòòsà wà orí mi ń bá méjà mo po òòsà lẹ́jọ́ àṣé kò sóòsà tí bá níjà láì sórí ẹni ṣáà nílò láti bọ́ ni sódìgbà tá a bá kóbì káta rí di nǹkan kan ká tó borí ẹni sọrí rẹ lọ́jọ́ ò ti bọ́ tọ́ ojú orí rẹ ò ti bọ́ gbé orí rẹ síbi tó da ò ti bọ́ má forí rẹ ro èròkérò ó ti bọ́ orí ńlá ló ṣe forí rẹ gbogbo tó lè mú wàhálà bálé ayé èèyàn yàgò fún ó ti so orí forí rẹ ó ti bọ́rí nù ẹni tán pẹran fún tán ni ó wá fi bọ́rí tọ́jà pé lẹ́yìn tó bọ́rí tán ó tún ṣàyọjú ràn sí ti ọ̀kan gbogbo tó lè mú ọ̀ràn sí lọ́rùn tó lè mú wàhálà dé bálé ayé ẹ̀ ní lé káàkiri ó sì ló ń bọ́rí kí láǹfààní orí tó o bọ́. mi ò lè parọ́ mi ò ṣe oògùn kankan. oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tó wà lẹ́yìn kọ́ta lónìí. èmi kọ́ ni mo ní kì í ṣe tèmi wọn gbà kankan lọ́rùn ìgbà tó wá bá mi gan wọn bẹ́ẹ̀ ní ti oògùn lára mi èmi kọ́ ni mo ní mi ò ń ṣe gbogbo nǹkan bá ayílẹ̀la ni mò ń lò obì kẹ́ni máa ń lò òun ni mi ò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. kí lorúkọ nílẹ̀ nǹkan sí. Abi oògùn bá ń wò. kí lẹ fẹ́ kí ìjọba kó ṣe fún yín. kí ìjọba kan ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní kéṣì torí mi ò mọ̀ tí n bá mọ̀ ni mi ò lè ṣe orú ẹ̀ kí ìjọba ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní ilé ìní mi ò láìkí irú nǹkan báyìí mi ò mọ̀ kí ìjọba àjọ kó ràn mí lọ́wọ́ mi ò mọ̀ pé iṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe ká ní mo mọ̀. àìmọ̀ ọ̀kan jọba àìmọ̀ ìpọmọ ọlọ́mọ jẹ ọmọ bò wọ́n ti fi lọ ó ti gbọ́ sétí. àtijọ́ tí mo ti mọ̀ náà ni mo ti bá jà pé mi ò fẹ́ wàhálà fún ara mi mi ò mọ̀ ni kíjọba àjọ kó ràn mí lọ́wọ́ mi ò mọ̀ pé iṣẹ́ yẹn ló ṣiṣẹ́ bọ́wọ́ ló sọ fún mi pé òun ń ṣe. gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yìn ṣe àmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ṣiṣẹ́ irú iṣẹ́ tẹ̀yìn ṣe báyìí. àmọ̀ràn tí mo ní fún wọn ni pé tí èèyàn bá wá sọ́dọ̀ wọn kó béèrè iṣẹ́ tó ń ṣe dáadáa kó dẹ̀ ṣe findings ẹ̀ dáadáa tó bá ti ń pé iṣẹ́ ọwọ́ ènìyàn mọ́ kó tètè sọ fún àwọn agbófinró kó gbé tí ẹni ẹ bá padà kúrò mọ́ lọ́wọ́ agbófinró tí agbófinró bá ṣe investigation wọ́n á mọ̀ pé irọ́ lẹ́ni yẹn ń pamọ́. kí ló dé tí wọ́n náà sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tó fi lu agbófinró pé iṣẹ́ tó ń ṣe níjọ́ tó ti sọ fún ọ tó ló ti bọ́ ọjà kí ló dé tó lọ sọ fáwọn agbófinró ń gbé ọ̀rẹ́ mi o mò ń fura sí o iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀mọ́ o iṣẹ́ láabi ní í ṣe o ó jẹ́wọ́ fún mi o pé iṣẹ́ tó ń ṣe lélẹ́yìí o èmi náà ṣèèṣì lọ ránjẹ fún ni o gbogbo ilé ò ní kàn ọ́. bẹ́ẹ̀ni ní pé nǹkan tí èmi náà fi wò ìgbà tó sọ fún mi ní pé ìgbà tó lóun ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé tí n bá lọ sọ pé kó má bàa pa mí ni mo ṣe wulẹ̀ sàn kankan pé ìgbà tó ti bá mi jà olè kálukú ti ń lọ ń lo ẹ̀ nìyẹn mi ò mọ̀. ọmọ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà ni mi ìjọba ràn mí lọ́wọ́ kọjọ kó yọ mí inú ilé mi ò mọ̀ pé iṣẹ́ yẹn ló ń ṣe iṣẹ́ bọ́ọ̀wù ló sọ fún mi kíjọba ràn mí. Joseph Loko ẹnu mi kòrò. ẹnu rẹ kòrò ẹnu wèrè okòrò ńgbà tán jìyàn gbé tán pé wọ́n ní ó sọ̀rọ̀ ní Joseph Loko ẹnu ń korò wọ́n pè èèyàn wèrè ẹni ranjú wọ́n ní Gàmbàrí ọ̀tá àkìtì onílẹ̀ ilé àtàyè wọ́n ní ọ̀tá. 42 years. iṣẹ́ kidnap ló gbé mi dé. ọdún mélòó lẹ ti ń kidnap àti pọ́nmọ́ mélòó lẹ ti kidnap. èèyàn méjì péré náà ni. èèyàn méjì lẹ kidnap. nílò ló darapọ̀ mọ́ wọn. àti journalist kan. ibo lẹ ti kidnap òyìnbó yẹn. Ìbàdàn ni. Ìbàdàn bẹ́ẹ̀ ni. journalist kọ́. Ìjẹ̀bú-Òde mi báyìí. ọdún wo lẹ kidnap wọn.
òyìnbó yẹn is to 2016. ó ti darapọ̀ mọ́ wọn ti pẹ́. 2023. ó ti darapọ̀ mọ́ wọn ti pẹ́ láti 2016. tó wá léèyàn mẹ́ta lè gbé. mo sọ fún ọ pé woman kan ní owó lọ́wọ́ pé tí wọ́n bá gbé woman yẹn pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. ó sọ fún ọ pé woman kan lówó lọ́wọ́ tó bá gbé yẹn wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. kàyé ìmàjì. so bàtà wọn àgbẹ̀ wọn àgbẹ̀ lọ so bàtà máa di ọjọ́ kẹrin tó ń gbé woman yẹn lọ ni wọ́n bá pè mí mo bá sọ fún wọn pé ni wọ́n bá sọ fún mi máa bèèrè pé báwo dẹ̀ ni ó wá ní pé woman ní 7 million naira ní òun ní lọ́wọ́ wọ́n á ní pé kí wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó wọ́n á sọ pé kí wọ́n gba owó yẹn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó wọ́n á ní pé àwọn ti gbọ́ so gbàtọ́ máa di ọjọ́ kẹta so ni ó bá pè mí pé àwọn ti gba owó yẹn so kó wá bá àwọn ní Ìjẹ̀bú-Òde so mo á lọ bá ní Ìjẹ̀bú-Òde so òun ló wá fi fún mi ní 700,000. èló ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. 7 million náà sọ fún mi pé àwọn gbà. ẹ̀yin mélòó ni tẹ́ fi. àti mo dé bíbá yìí ni mo gbọ́ pé ó ní 12 million wọ́n gbà. so èló díẹ̀. ní ayé ìmájì ajínigbé tó ń dùbò ara wọn wọ́n tó ń chíìtì ara wọn wọ́n gba 12 million wọ́n ní 7 million làwọn gbà àwọn kan ti kọ́kọ́ rẹ́ 5 million sẹ́gbẹ́ kan ń bò nílé ayé yìí ń lọ òótọ́ sọnù kò sí nǹkan táwọn èèyàn ń fòótọ́ ṣe nílé ayé nínú 12 million ẹ kó 7 million kalẹ̀ 7 million ẹ tó ṣàǹṣàkúṣà ẹ tó mú business tó mú ṣẹ́ wá fún ẹ tó fún 700,000 naira náà ò kí lè rí tó ń gangan wá jẹ́ ń bẹ̀ nísìnyí obìnrin tó ojúwe pé lówó lọ́wọ́ yìí ká ní 7 million gan-an gbà lọ́wọ́ ẹ̀ tán wá fún wọn 700,000 naira ṣé dá 700,000 naira ṣó change ìgbésí ayé mánu yìí ṣé 700,000 ni ó fi tánràn tó kó sínú yìí kápẹ́ èèyàn ó tiẹ̀ jáde ń bẹ̀ o kápẹ́ àwọn èèyàn lójú àánú o àbíjọba lójú àánú ó síjú àánú wò wọ́n o ó ní kí wọ́n lọ mu gàrí jọ́bi mélòó kan lọ́gbà ẹ̀wọ̀n tàbí ó ní kí wọ́n jáde kan wá sanwó tánràn ṣé 700,000 ni ó fi béèlì ara rẹ̀. àjọ èlò ni àdéhùn yín pé ẹ máa gbà lórí ẹ̀. no kò sáà ó depend lórí oye tó máa ti gbà present ni lónà máa fi fún mi lówó. percentage. oye tó ṣe mélòó tẹ́ ti wá fún Bọ́lájí. ẹyẹ kan ìpínlẹ̀ náà ni. ẹyọ kan from my mother. tí iṣẹ́ náà lè fi bọ́ ìyàwó àtọmọ. iṣẹ́ oko àti iṣẹ́ ẹja. oko wèrèwo ẹja wèrèwo. bẹ́ẹ̀ni. àwọn èèyàn kan ń roko tó jẹ́ póko nìkan wọ́n fi soríire àwọn èèyàn kan ń sin ẹja tó jẹ́ pé ẹja nìkan wọ́n fi soríire owó tán ń cash in tán ń cash out lójoojúmọ́ lórí ẹja sísìn kò ń ṣe kékeré majority àwọn èèyàn ló jẹ́ wípé ẹlẹ́dẹ̀ lásán wọ́n ń sìn tán fi soríire ọwọ́ tí bá ti ń ṣiṣẹ́ yóò jẹun ọwọ́ tó bá ti ń téèyàn bá ń roko mo sọ fáwọn èèyàn wípé ká ní mi ò ṣiṣẹ́ tí mò ń ṣe yìí àgbẹ̀ ni mo máa yà ebi kì í pa àgbẹ̀ gbogbo ìgbà tí mo gbé lóko láyé mi pé mo gbé lóko gbogbo ọjọ́ tá a bá lò lóko ìyẹn là á jẹ lásìkò òjò ìyẹn tá a jẹ ń bẹ bẹ́ẹ̀rùn bá ti dé a máa wa iṣu jọ sórí àtàn àbí sórí ibi tá a máa kó sí ilé yòó láàjẹ títí tíṣu mi ò fi jáde àájẹgùn àájòjú iṣu ọdún àtàtà jẹ inú oko láti rí n tí mo mọ̀ tá a máa ń ra lóko lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun náà ni tẹ̀ǹkó àtẹ̀já dúdú ẹja gbígbẹ òun torí ijọ́ títàkù tí ọ̀bá rí tí wáyà ò rí tá a rẹran pa ńbẹ ńlá yìí sí n tí mo tó mọ̀ tá a tó máa ń rà òun náà ni àlùbọ́sà n tí mo mọ̀ tá a máa ń rà náà ni iyọ̀ àti mọ́gí ńlá fi pé àgbẹ̀ ò gbin yọ̀. Oh, I'm not afraid that I cause problems, so I mean, Joseph, mo fẹ́ kí ìjọba kan foríjì mi torí mi ò kàn kí ìjọba ṣáà foríjì mi. ó ń kọ̀wọ̀ gan lẹ́nu ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí ti darapọ̀ láti 2016 wàá lò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé kàn reintegrate ẹ̀yin náà sínú society kẹ́ẹ̀ tó máa jẹ́ ọmọ ọlọ́mọ gbé wàhálà máa wà Nàìjíríà o. fa
àpá tó wà lọ́yìn ọwọ́ yín. òun ni ti journalist mo sọ fún pé a gbé ní Ìjẹ̀bú-Òde. ẹ ti lọ sí ẹ̀wọ̀n tèrè tẹ́lẹ̀ àbí. òun ni tòyìnbó yẹn. ṣé ẹ sájáde lẹ́wọ̀n ni. mo sọ fún pé mo lò bíi getting to 4 years ní ọ̀hún. Can you imagine? wọ́n ti arrest ẹ̀ rí ó lọ sẹ́wọ̀n ó lò bí ọdún 4 ń bẹ̀ dídé tí ó tún padà dé ó tún darapọ̀ mọ́ wọn padà alábàjọ ní òfìsí ńlé láti 2016 2023 nǹkan tó tún fi padà dé dídé tó tún padà dé nígbà tí Olóko méjì tí ọlọ́nà méjì. now ọgbà ẹ̀wọ̀n wa ní Nàìjíríà à ń parọ́ pọ́n lé pé ní correctional center ó ń correct àwọn èèyàn kan kò correct àwọn èèyàn kan nínú ọgbà ẹ̀wọ̀n ń bẹ̀ làwọn kan tó ti ní link tí wọ́n fi ń dọmọ burúkú sí me can state that categorically majority àwọn èèyàn bọ́n bá ti jáde ń bẹ̀ wọ́n ń di ẹ̀dá tuntun ṣùgbọ́n àwọn kan bẹ̀ ń bẹ̀ tó jẹ́ wípé iye àti wọ́n rìmáǹdì mi mo ti rẹ́ni tó padà tó dé tó rẹ́rìn-ín wọ́n ní kò pẹ́ tó lọ wọ́n wá ní kí ló tún gbé dé tẹ̀rín ló fi ń sọ kì í ṣe sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa ló wà o ọ̀tọ̀ ní sẹ́ẹ̀lì tó wà o wọ́n kàn ṣeré wá sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa toró ní táìmù táwọn èèyàn máa ń ṣeré lọ́gbà ẹ̀wọ̀n experience tí ọ̀dà ni o ṣùgbọ́n tó mí experience tó dáa ni toró jẹ́ kí ìrírí mi kó tún kún sí i a lot of people mo meet ń bẹ̀ a lot of people mo mọ̀ ń bẹ̀ mo lò 12 days so ẹ̀kọ́ lèmi fi lọ kọ́ táìmù break yẹn wọ́n máa ṣí gbogbo sẹ́ẹ̀lì kalẹ̀ àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù àwọn tó fẹ́ fọṣọ àwọn tó fẹ́ ra nǹkan wọ́n á láǹfààní àti rà á so ó wọlé sọ́dọ̀ wa wọ́n wá ní alágbájá o tún dé ni ó ní bẹ́ẹ̀ la rí o ó ní ẹ̀wọ́ ẹ̀gbọ́n jàre kó wá síbí rẹ̀ kó wá sinmi ni kí ló tún gbé ọ débí ó ní rọ́bìrì ni o ó tún lọ ká onílé kan mọ́lé ó fọ́ ìsàlẹ̀ ó lóun fọ́ ìsàlẹ̀ wíńdò wọlé àwọn yẹn ka mọ́nú kìsìnì wọ́n bá tún arrest ẹ̀ wọ́n tún gbé lọ ilé ẹjọ́ wọ́n tún sá mẹ́wọ̀n ńgbà tó ti jáde tó ti lórí ọ̀fẹ́ àti jáde bọ́jà gbà bójókòó àgbàro ni wọ́n mọ̀ ṣe ni mo fi sọ́njọ́ ní ìgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ya ọ̀lẹ Benue làwọn èèyàn ti lọ mú ẹni tí yóò bá wọn roko wá Kotonu làwọn èèyàn ti lọ mẹ́ni tí ó bá wọn roko wá Kogi làwọn èèyàn ti lọ mẹ́ni tí ó bá wọn roko wá àwọn eléyìí máa gbé ọdún kan péré lọ́dọ̀ yín ẹ ra bàjáàjì ọ̀kadà fún wọn ẹni tí ń jalè tàbí tí ń jìyàn gbé yìí kí ló dé tí ọ̀gbọ́n oko kan lọ to the best of my understanding báwọn ọmọ Yorùbá fúnra lára wọn tí kì í bá ṣe ti gbéraga o táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní fi wẹ́lọ̀ pé ẹ dákun o àwọn oko tẹ́ ti máa wó níṣẹ́ ọdún yẹn o èmi náà lè ṣe o o lè ṣe kẹ èmi náà lè ṣe o tán bá ti máa ra bàjáàjì fún mi tán rọ̀ ọ̀kadà fún mi kì í ṣe pé o fẹ́ gbọ́ ọ̀kadà ní installment ọdún kan ló fẹ́ fi ṣiṣẹ́ ọ̀kadà wọ́n bá ti gbé fún ọ ó sì máa fi ṣiṣẹ́ ó sì máa jẹun ebi ò ní pa ọ́ mọ́ excuse tí ò make sense ni pé kéèyàn sọ pé kò ṣiṣẹ́ tó ń fẹ́ ṣe ló jẹ́ kí òun máa jalè tàbí kó òun máa jíyàn gbé tàbí kó òun máa ṣiṣẹ́ láabi. There are a lot of opportunities in this very country tá à ń sọ pé hard ó le nǹkan ẹ̀dá ń gbélé ayé a lè má jẹun tó wù wá but à ń kí nǹkan kan bẹnu every blessed day ó lè jẹ́ pé from hand to mouth ni o pé tá a bá ṣe àjẹ àwa náà dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ torí gbogbo ń tá a nílò féde Yorùbá ni wọ́n ti kọ́ wa náà ti fún wa láti bẹ̀rẹ̀ wọ́n ní bòní ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ní kì í jẹ́ kí babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run ní fi ń dífá ojoojúmọ́ bóyá ọjọ́ kejì ọjọ́ tó lọ́ọ́ fẹ́ suspend ifá dídá bó tún di ọ̀run bóyá ọjọ́ kejì lórí fẹ́ wá ọ wá la fi ń dífá ojoojúmọ́ bá a ṣe àjẹ àwọn ìyàwó wa ò lọ sọ́jà wọn ò jẹun lójúmọ́ wọn ò bí wọn dá but still eléyìí ó sọ wípé ká lọ gbégbá olè tàbí ká gbégbá jìbìtì kò sí excuse kankan tí n bá jẹ́ pé mo wà níjọba gẹ́gẹ́ bí governor tàbí president ló ní correctional center federal government ló ní
kí ni n tíjọba ní fáwọn tó ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n gan ṣe fẹ́ kí wọ́n kú bẹ́ẹ̀ ni àwọn tí ọjọ́ ẹgbẹ̀ wọn bá ti súnmọ́ oríṣiríṣi opportunity ló wà lọ́gbà ẹ̀wọ̀n gan oríṣiríṣi iṣẹ́ ọwọ́ vocational training ńlọ́wọ́ à ń bẹ̀ wọ́n ṣe sẹ́mínà lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ń kàwé lọ́gbà ẹ̀wọ̀n fáwọn tó bá ní interest open university ọ̀pọ̀lọpọ̀ ní lọ ọgbà ẹ̀wọ̀n náà wọ́n dẹ̀ wà wọ́n dẹ̀ ẹ̀mọ́bìnú wọ́n dẹ̀ ń graduate ń bẹ̀ ṣùgbọ́n ẹni tójú kòkòrò ti wọ̀ lójú tẹ́lẹ̀ wọn ò ní lè fílẹ̀ wọ́n ti máa dùn láì jẹkújẹ kán fẹ́ jẹ síbi tí wọn ò ṣe sí kán fẹ́ ká níbi tí wọn ò gbìn sí kán fẹ́ kórè níbi tí wọn ò ti lọ́gbìn. ẹ wá sọ sẹ́ ìjínigbé ẹ sọ di ẹ̀yàn láàyò níbi tí wọ́n ń gbé àwọn ẹni ẹlẹ́ni sí ni concern mi nǹkan fáwọn ẹni ẹlẹ́ni jẹ ni concern mi problem táwọn ẹni ẹlẹ́ni ń face ìdojúkọ tó ń kojú kán tó lè rówó ṣàjọ ni concern mi. majority ẹ̀ ń tẹ̀ ń fọkàn sí pé lówó lọ́wọ́ ò lówó lọ́wọ́ ó manage life ẹ̀ lẹ́ẹ̀fín mọ́ I do tell people wọ́n máa ń fojú overrate èèyàn kéèyàn orí rù mí nìsín kó sọ pé mo lówó lọ́wọ́ ṣé ṣe bí ìgbà téèyàn kàn fi ìyà jẹ èèyàn ni kò ní jẹ́ kẹ́ni tó fẹ́ ṣe lóore lórí ó ṣe lóore lórí ìmọ̀ tó bá ti rí tó rìfáàsì mọ́tò jáde wọ́n bìlì ìpòwò ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ pé mọ́tò tó ń gbé jáde ọlọ́mọdé táyà rẹ̀ ọ̀fọ́ ni o tó bá fọ́ ibẹ̀ ni ó sùn torí pé màmá yẹn ń gbé mọ́tò kọjá ìyàwó yẹn ń gbé mọ́tò kọjá màní yẹn ń gbé mọ́tò kọjá kò túmọ̀ sí pé ó lówó lọ́wọ́ torí pé wọ́n ń gbénu ilé tó fáìn kò túmọ̀ sí pé wọ́n lówó lọ́wọ́ wọ́n kọ́lé ńgbà tó orí ọ̀fẹ́ rẹ̀ wà kò túmọ̀ sí pé orí ọ̀fẹ́ yẹn ń wà lójoojúmọ́ ẹ wá gbé ẹ kọ́kọ́ jẹ́ ń yà torí pé wọn ò rówó pé àwọn Yorùbá ni wọ́n wà considerate tó wo ransom ọ̀bá pé yóò tètè tó wọn èló lẹni kan gbà 10 million èló wọn wá san èló ni wọn lọ́wọ́ à ń lẹ̀ 5 million owó lówó jọ sí o ẹja kọ́kọ́ gbélé yìí náà o àwọn tíhun wọn ti gé wọn létí lọ́wọ́ ọ̀gbọ́n kankan ìyẹn táwọn bá láwọn ó gbà ní àwọn sì ti ẹnu wọn ti fẹ̀ bẹ́ẹ̀nu wọn ò bá fẹ̀ wọn ò ní jiyàn méjì àbí mẹ́ta gbé kán máa béèrè 300 million naira kán mọ wá fi 150 million naira bẹ̀ wọ́n níbi tí nǹkan tight sí i bí èèyàn bá fún mi 150 million naira ń pè kẹ́nìyàn kan mọ̀ ṣe mí lóore mọ́ 150 million ẹ yọ̀ǹda ẹ fílẹ̀ fún mi ẹ má ṣe mí lóore kankan mọ́ mo lè announce ẹ̀ pé 150 million yìí o tí n bá ti fi da gbogbo tí mo fẹ́ dà láyé o ẹ má ṣe mí láàánú tẹ bá rí i pé bí ń pa mí ẹ má fún mi lóúnjẹ ẹ má fún mi ń gààrí kán wá jiyàn méjì mẹ́ta gbé kán béèrè kán sọ pé kán ẹ̀sẹ̀ mọ́ fún 150 million naira bẹ̀ wọ́n so tí n bá wà níjọba gravity gbogbo àwọn nǹkan ilé mi ó máa rò papọ̀ tí n fi máa fìyà jẹ wọ́n. so kíjọba tó fi mí lẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n fi yín lẹ̀ tán kí ló tún wá fà tẹ́ tí wàá fi padà sínú iṣẹ́ yẹn. kò sí sẹ́mi kò mọ́ sẹ́mi mọ́. mo fi sọ fún pé ọ̀rọ̀ mi ó yọ Ọlọ́run. ọ̀ ń gbọ́ mẹ́ran ọ̀rọ̀ rẹ̀ yọ Ọlọ́run àbọ̀rọ̀ ẹ yé rẹ̀ gangan àìfẹ́ ṣiṣẹ́ tí ń dọ̀ láàmú at the age of 42 years. mo ní tí máa kúrò nù wàhálà kan máa tún bọ́ sí wàhálà mi so ọ̀rọ̀ kò yí kò gbé mi kan fúnra mi tí máa ní ó yé mi rọ́mọ pa. irọ́ lọ gbà. ó ti torí. ó yé ọ. màá tí mo ti ní injury ọwọ́ yìí kò sí ọwọ́ tí mo fi ń ṣiṣẹ́ ni torí kò síṣẹ́ tí mi ò lè ṣe máa ń ṣiṣẹ́ oko nǹkan kò síṣẹ́ tó ń pè mí fún pé kí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ mú wa hard working but màtí máa ń pè kò sí nǹkan kan fún mi kò sọ́wọ́ tí mo fi ṣiṣẹ́ nǹkan tó sún mi sí tí mo fi ìgbà tí tó pè mí òun mo fi dá lóhùn torí ká ní. n tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáyé sọ pé ó pè ọ́ dá lóhùn. kò sí nǹkan tó ṣe mí ní ọwọ́ mo ṣe manage. nígbà tẹ́ ẹ jíyàn gbé nìkan sí ọ lọ́wọ́ bóyá tẹ́ ẹ jí gbé ló gé ọ jẹ bóyá bí tẹ́ ẹ ti ń jà náà ti sá ọ lọ́wọ́ ká ló ń ṣe oko rẹ ṣe bọ́wọ́ kan ló fi ń ṣiṣẹ́ oko tẹ́lẹ̀ kò sí tó ṣe ọ lọ́wọ́ ká níbi tó ti ń roko ní ìsìlò pé Fúlàní ló gé ọ lọ́wọ́ ni o àbí bẹ́ẹ̀ ló ti fọwọ́ bẹ́ẹ̀ nǹkan o àbí ṣe ló ṣe mistake bẹ̀rẹ̀ lọ́wọ́ eléyìí ó dùn ún sọ ìgbésẹ̀ ìjínigbé yìí náà ló ti ní
ló ti ní jàǹbá ọwọ́. pẹ̀lú ìyàwó mi àtọmọ mi mo ṣe mánéjì pẹ̀lú wọn ọtí tí mi ò rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ òun mo fi. láti ìgbà tí ẹ ti rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ ṣe bí ìyàwó yín mọ̀ pé iṣẹ́ burúkú náà lẹ́yìn ṣe tẹ́ fi ọmọ àtọ títí dá àsìkò ìyàwó yóò mọ̀. ọ ṣe mọ ni. ìyàwó tiẹ̀ ti mọ̀. ẹ̀kọ́ ni a fẹ́ kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn báyìí. ẹ̀kọ́ tí mo fẹ́ sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn iṣẹ́ kidnapping kì í ṣiṣẹ́ tí wọ́n ń bá lọ́wọ́ ọmọlúwàbí mo fi torí Ọlọ́run mo fi bẹ̀ wọ́n. fi advice ẹ sọ́wọ́ ààrẹ àtẹ̀yìnkọ́gbọ̀n agé tí ajá agé létí tán ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá a wí fọmọ ẹni agbọ́ ẹni tó bá gba kọ́bọ̀ yóò gba kọ́bọ̀ ọ̀rú ẹni tí ò bá ṣiṣẹ́ yóò jalè Yorùbá ní iṣẹ́ la fi lé ìṣẹ́ ìyẹn ò ní mú sẹ́jẹ kó mú ìṣẹ́jẹ 100%. bọ́wọ́ ò bá sunlẹ̀ tí ò sun ẹnu ẹni tí ń jẹ́ máa yó ọwọ́ ò sun náà wo kò sun ẹnu èyí ó yó wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì like I said ó dáa ju kìtìkìtì wẹ́ ló lọ.